kọ̀ọ̀rọ̀ ológun ajítàfà ogun tó ṣẹlẹ̀ mọ́ṣọ́ nínú ogun lọ láǹgbà kan tọ́gbórí ẹ̀ dọ́dọ̀ láàfin Ọ̀yọ́ eléré orí ìtàgé tó gbajúgbajà tọ́mọ ni gbogbo ayé mọ Lálùdé ní gbogbo ara kìkì ogun. gbogbo ayé ló mọ Lálùdé o sọmọ Lálùdé ajítàfà ogun tó ṣe lámọ̀ṣọ́ nínú ogun lọ láǹgbà kan tábórí ẹ̀dọ́dà láàfin Ọ̀yọ́ orí ìtàgé tó gbajúgbajà tọ́mọ ni ayé mọ Lálùdé ní gbogbo ara kìkì ogun. ọlọ́lùkù sọ̀yọ̀ yìí méjèèjì ó wà very important kì í ṣe fẹ́ńsìkì gúlùsọ méje àtàrí méje. ó mọ̀ kábíyèsí o. ìyẹn kì í ṣe fetishness ìmúrasíra ẹni ni ìyẹn ò sọ yín ní olóògùn. ó mọ̀. ẹnìkan sọ fún mi jọ́ kan Olójúgbà ó ní mo fẹ́ kó o ṣe interview mo ní interview pé kí ni ó ní bá ṣe pẹ̀ lórògùn kó o deny mo ní olóògùn ni mi lè deny pé mi ṣe olóògùn. mi ìfowópamọ́ payàn mi ìfowópamọ́ ṣàbúrú. ìlọsíwájú mi sínú mi ilé mi wá torí ẹ̀ mo sọ pé jíjí tí mo jí o Ifá mi mú kí òmòrìṣà tójú fá òun làjí kí tèmi sáni pé káyé tèmi ọ̀dà jíjí tí mo jí Ifá mi mú kí òmòrìṣà tójú fá òun làjí kí o tèmi sáni pé káyé tèmi téèyàn ò bá lówó lọ́wọ́ táyé ò bá dá méjèèjì ò dá. yóò tiẹ̀ lówó rẹpẹtẹ kó nírọ̀rùn kó wà comfortable tẹ̀yìn bá ní méjèèjì yẹn kò dá o kò dá o. lójà sọ pé jíjí mo jẹ́ o Ifá mi mú kí òmòrìṣà tójú fá òun làjí kí tèmi sáni pé káyé tèmi ọ̀dà jíjí tí mo jí Ifá mi mú kí òmòrìṣà tójú fá òun làjí kí o tèmi sáni pé káyé ó dà tí n bá lóògùn kí n bá lọ fẹ́ńsìkì ṣé fẹ́ńsìkì ló máa jẹ́ ìṣoríire àbí panadol ló máa jẹ́ kí n là. gbogbo alolóògùn ẹlòmíín sápamọ́ ṣe tiẹ̀ ní mo gbójúlé Kùránì mo gbójúlé Bíbélì ìrẹ́nkúrẹ́kúrẹ́ sàkámẹ́jẹ́ ọ̀rẹ́ mi ṣe ọmọ Lálùdé o mo ní ṣe ọmọ Lálùdé o ṣe ọmọ Lálùdé ààrẹ akápò ogun ajíkọ̀rọ̀ lógun ajítàfà ogun tó ṣẹlẹ̀ mọ́ṣọ́ nínú ogun lọ láǹgbà kan tábórí ẹ̀dọ́dà láàfin Ọ̀yọ́ orí ìtàgé gbajúgbajà ayé mọ Lálùdé ní gbogbo ara kìkì ogun. ìláyìí máa wọlé máa rọra. èèyàn làmú mi ológun dúdú. ọmọ kí wáyé máa wọlé máa rọra èèyàn sábà èèyàn òṣùpá sáyé ìdí ìwọ̀n bò rí ni. sọrí Lálùdé ó burú mọ́ bí ajẹ́ ọ̀tá kìkì ogun kàláyé fi mọ́ Lálùdé ó máa fẹ́ràn kó máa bá àwọn ṣògùn owó eléré orí ìtàgé gbajúgbajà tọ́mọ ní. ayé mọ́ Lálùdé ní gbogbo ara kìkì ogun. ọmọ ilẹ̀ mi kí ló ṣẹlẹ̀ o ti ṣíwájú mi dàgbà o. sọrí Lálùdé ó burú mọ́ bí ajẹ́ ọ̀tá kìkì ogun kàláyé fi mọ́ Lálùdé ó máa fẹ́ràn kó máa bá àwọn ṣògùn owó eléré orí ìtàgé gbajúgbajà tọ́mọ ní ayé mọ́ Lálùdé ní gbogbo ara kìkì ogun. bí tí mi kó mọ̀ máa wọlé máa rọra gbèsè àwọn máa wọlé ọmọ mi Saidi tó ń bọ fújì máa rọra
gbogbo onífújì pátá tó ń bẹ̀ ń bí ẹ̀yìn tó ṣùgbọ́n máa wó lẹ̀ yẹ́mgẹ́m gbogbo abẹ́ òkúta. èmi welcome back. mo nígbàgbọ́ pé ẹ gbádùn episode tẹ̀ ṣẹ̀ wò tán yìí ti Alhaji wa Saheed Òṣùpá. mo fẹ́ kẹ́ farabalẹ̀, mo dẹ̀ fẹ́ kẹ́ wo fídíò yìí to the end. mi ò ní gbà yín lásìkò at all. mo ṣe fídíò yìí nítorí pé ibi tó kàn mí nínú ẹ̀ òun ni mo fẹ́ sọ. then mo rí lots of misinterpretation tó ń ṣẹlẹ̀ lórí social media lórí episode Alhaji wa Saheed Òṣùpá yìí. misinterpretation yìí dẹ̀ wá láti ọwọ́ àwa mùsùlùmí púpọ̀. in fact mo fẹ́ lè sọ wípé mi ò tí ì rí Christian kan báyìí tó jáde tó criticize fídíò yẹn. yes ó mọ sábà rí bẹ́ẹ̀. ẹ̀yin tí tèmi ṣe nígbà tí mo kọ́kọ́ gbọ́ fídíò yìí mo wò ó mo ní wọ́n ní alákọ̀ọ́kọ́ wọ́n ní gbogbo wa pátá lo lóògùn tí kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn náà. gbogbo wa pátá lo lóògùn. mo ní rárá, gbogbo wa pátá kọ́ lo lóògùn. gbogbo wa pátá kọ́ lo lóògùn. tí mi ò bá jẹ́rìí everybody, mo jẹ́rìí ti dádì mi, bàbá mi, may his soul rest in perfect peace. mo ní bàbá mi ò kì í ṣoògùn. àdúà àti sàdákà ni wọ́n máa ń ṣe. tán bá ṣàdúà díẹ̀ báyìí, sàdákà, àdúà díẹ̀, sàdákà, àdúà díẹ̀, sàdákà. yes bàbá mi nǹkan tó mọ̀ nìyẹn ni mo jẹ́rìí bẹ́ẹ̀ yẹn, may his soul rest in peace. but on the second thought, ìgbà tí mo wá ronú jinlẹ̀, ọkàn mi wá lọ síbì kan bí ẹ wá náà o, kí ni ìwọ mọ̀ tí wọ́n ń pè ní olóògùn? kí ló mọ̀ tí wọ́n ń pè ní olóògùn? kí ni o mọ̀ tí wọ́n ń pè ní olóògùn? definition kan tí wọ́n mọ̀ tí wọ́n ń pè ní olóògùn o ni wàá fi understand ọ̀rọ̀ Saheed Òṣùpá yìí o. ṣòye yín, ìgbà tí mo wá rí second thought, mo wá wò báyìí, mo wá ní yes dáàdì mi máa ń gbàdúrà ó sì máa ń ṣe sàdákà, ṣùgbọ́n ní ẹ̀kọ̀ọ̀kan periodically wọ́n máa ń pè wá, wọ́n máa ń fún wa ní àgbo ilẹ̀ tútù. ẹ̀yin tèmi, wọ́n máa ń fún wa ní àgbo ilẹ̀ tútù. láàárín èmi àti ẹ, ṣé àgbo ilẹ̀ tútù jọ mọ́ pé àdúrà nìkan ni wọ́n kà sínú omi tí wọ́n fún wa? even àwọn àwa báyìí bá a ṣe wà into natural healings tó jẹ́ pé bí mi ṣe wà, I make use of seeds, I make use of leaf. mò ń lo egbògi, à ń lo epo, à fi ń ṣe àǹfààní fọ́mọlàkejì lórí àlàáfíà ara. in as much as ó ti pa nǹkan ọyọ kan pọ̀, ọ̀pá méjì pọ̀, ó lò ó fúnra rẹ̀, ó ṣiṣẹ́ bí òògùn. ó dà kan méjì pọ̀, ó dà kan mẹ́ta pọ̀, ó fún èèyàn, ó ṣiṣẹ́ bí òògùn. kí ló á pè é? Are you not olóògùn? You are olóògùn. You are olóògùn. aspect wo lẹ kọ̀dá tí wọ́n bá sọ wípé gbogbo wa pátá lo lóògùn? irú oògùn wo ni wọ́n ń ṣe nìkan ni wàá identify. irú èmi báyìí sí natural healings, olóògùn natural healings fún àǹfààní ọmọ ẹ̀dá ènìyàn. Ọlọ́run sì ló fún wa ní gbogbo àwọn natural things yìí. so in total gbogbo olóògùn kọ́ ni ló ń dẹ́ṣẹ̀. gbogbo olóògùn kọ́ ló ń dẹ́ṣẹ̀. irú oògùn wo ni wọ́n ń ṣe ni wọ́n identify. so olóògùn táwa bí ìchìké wọn òun lélẹ̀. ìwọ ń ṣoògùn sí, ó fi ń bọ́ tọmọlàkejì jẹ́. òun ṣe oògùn, ó fi ń yí kádàrádà. Ọlọ́run ti sọ pé ìwọ fẹ́ yí dà sí bí. ó gbé ti káyé gbé fún ti Kẹ́hìndé. ó mú orí èèyàn, ó gún mọ́ṣẹ́. a wàá béèrè lọ́wọ́ rẹ pé ǹjẹ́ oògùn rẹ ò ní ní àtibọ̀tán? oògùn rẹ tó ń ṣe ǹjẹ́ kò ní lẹ́yìn? oògùn rẹ tó ń ṣe ǹjẹ́ tó bá continue bá ǹjẹ́ ìgbà wo lò ní fi kó bára ẹ, kó bá wọn mẹ́ ẹ? irú oògùn wo ló ń ṣe? Alhaji wa Saheed Òṣùpá wá tẹ̀síwájú, ó ní in as much as wọn ò bá tọmọlàkejì jẹ́, that is to say kò bá tọmọlàkejì jẹ́, kò gbé kádàrá kátáyé kó papọ̀ mọ́ ti Kẹ́hìndé kó fi ṣe tiẹ̀, àbí kó sọ pé òun gún orí èèyàn mọ́ṣẹ́. ó ní in as much as òun ò ṣe bí àwọn ò ṣe wicked. bó ṣe dáa fún ló ń bá ká, àtijọ́ àtimu ló ń bá ká. bówó yẹn ò ṣáà pọ̀ púpọ̀ káṣírí sì máa bò, nǹkan tó ń bá ká nìyẹn. ṣe rí i pé wọ́n yàn nàná rẹ̀. ṣe mọ̀ pé irú oògùn tí wọ́n ṣe sọ bí wọ́n ṣe sọ yẹn tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí, ṣe mọ̀ pé kò ní ẹjọ́ nú, kò mú ẹ̀ṣẹ̀ dání. àmọ́ irú oògùn wo ni wọ́n ń ṣe? so tí mo bá sọ wípé gbogbo apáta lo lóògùn, yes, nítorí pé kí ni ó mú wà, ó mú tù papọ̀ nínú ewé nínú egbò, ó papọ̀ ó mú ṣiṣẹ́ fún ẹ, olóògùn ni ẹ. ó tiẹ̀ tó social media tá a wà ń sìn, ẹ try ilé, ó ti sọ everybody di olóògùn. níjọ́ yẹn mo ṣe fídíò kan, ẹ lọ wá ẹ lọ wò, mo sọ̀rọ̀ nípa Samia tá ń pè ní àwín. mo ní ẹ papọ̀ báyìí, ó lè ṣiṣẹ́ àdúdùn, ó lè ṣiṣẹ́ ẹ̀jẹ̀ ríru, ó lè ṣiṣẹ́ ìtọ̀ ṣúgà, ẹ papọ̀ báyìí. tí ìwọ bá lọ tó papọ̀ 1 2 3 tó papọ̀,
ó ṣiṣẹ́ fún ẹ inshallah, ìwọ náà ti dológun nìyẹn. Ìyàwó ló kọ sí, kí ló dé tẹ̀ ń castigate Alhaji Saheed nígbà tó mọ̀ pé ìwọ náà ó ti mú wá ọ̀tún lórí social media, ó ti papọ̀, ológun nìwọ náà. Àmọ́ irú oògùn wo ni wọ́n ṣe? Ṣó oògùn tó fi wọ iná jahannama ni? Okay, ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní mo gbọ́kànlé Bible, mo gbọ́kànlé Kùránì, irọ́ ń parọ́ fúnrọ́, ẹ̀yin kan tún misinterpret. Kí ni Alhaji ń sọ ń bibẹ̀ yẹn? Alhaji Òṣùpá kò sọ wípé irọ́ ni Àlùkùránì, kò sọ wípé sàkámàjẹ ni Àlùkùránì. Alhaji Òṣùpá Saheed tèmi mọ̀, ọmọ ọlọ́gbọ́n, kò sọ wípé irọ́ ni Bible. Ó ní mo gbọ́kànlé Kùránì, àbí ẹ̀gbọ́n ni, àbí ẹdítí ni, mo gbọ́kànlé Kùránì, mo gbọ́kànlé Bible. Àwọn èèyàn ló ń sọ, àwọn èèyàn yìí náà sì mọ ìwà èèyàn. Àwọn èèyàn ló ń sọ pé wọ́n ó jáde wá, wọ́n sọ pé àwọn gbọ́kànlé Kùránì, wọ́n ó jáde wá, wọ́n sọ pé àwọn gbọ́kànlé Bible. Ṣùgbọ́n nǹkan tí wọ́n ṣe lẹ́yìn kò ṣeé sọ. Ṣé ilé ayé ìkọlẹ̀ wà ni? Ṣáàgbúrò àwọn àfáà kan ni? Ṣáàgbúrò àwọn ìmáàmù kan ni? Ṣáàgbúrò àwọn pásítọ̀ kan ni? Tí wọ́n ṣe ọ́tà wọn, àìmọye nǹkan tí wọ́n bá ń bẹ̀ tí ò ṣe fẹnu sọ, tẹ́yin náà rí. Irú àwọn tó ń refer sí nìyẹn, àbí ẹ fẹ́ kí n stress àárín yìí ni? Mo gbọ́kànlé Bible, mo gbọ́kànlé Àlùkùránì, irọ́ ń parọ́ fúnrọ́. Alhaji Saheed Òṣùpá, ọmọ ọlọ́gbọ́n, kò lè sọ wípé Kùránì irọ́ ni, kò lè sọ pé Bible irọ́ ni. In as much as o mọ èèyàn tó kọ́, o mọ ẹni tó kọ́, in as much as a sì ń sí Àlùkùránì yẹn, universal story wà ń bẹ̀, nǹkan tó ṣẹlẹ̀ lánàá wà ń bẹ̀, nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́la wà ń bẹ̀, nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀la wà ń bẹ̀, nǹkan tó ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ wà ń bẹ̀ tó dẹ̀ ń jọra wọn. Nǹkan tá àti ẹ̀gbọ́n rí tá àmọ́ rí ó ń ṣẹlẹ̀, bẹ́ẹ̀ nǹkan tiẹ̀ sọ wípé rárá àwọn kan ti sọ rí, àwọn àkàyẹ̀sẹ̀ ń ṣíwèé kan ni pé yes wọ́n sọ bẹ́ẹ̀ ní Àlùkùránì, ìwọ kọ́ ló kọ́, so ò lè sọ pé rọ́ ni. Bákan náà àìmọye story tá àgbọ́ rí tó wà nínú Bible, àmọ́ bí wọ́n ṣe kọ́. In as much as àmọ́ bí wọ́n ṣe kọ Bible, àmọ́ bí wọ́n ṣe sọ Kùránì. Alhaji Òṣùpá Saheed tí fàǹsì ẹ̀ pọ̀ nínú Mùsùlùmí, tí fàǹsì ẹ̀ wà nínú Kìrìsìtẹ́nì, tó mọ̀ pé àwọn kan dọ̀la kò sí bẹ́ẹ̀ ṣe sọ, wọ́n gbọ́kànlé Àlùkùránì, wọ́n dẹ̀ jẹ́ fàǹsì Saheed Òṣùpá. Àwọn kan kò sí bẹ́ẹ̀ ṣe sọ dọ̀la, wọ́n gbọ́kànlé Bible, wọ́n dẹ̀ jẹ́ fàǹsì Saheed Òṣùpá. Ní Saheed Òṣùpá, Alhaji Saheed Òṣùpá, àwa jáde, àwa ní Bible, Kùránì táwọn fàǹsì ń gbọ́kànlé pé irọ́ ni, sàkámàjẹ ni. Bàbá Saheed Òṣùpá tí mo mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́gbọ́n kò ní sọ bẹ́ẹ̀ láíláí, kò ní wàtàwà sọ bẹ́ẹ̀. Èèyàn tó nífẹ̀ẹ́ ẹ̀sìn ni, ẹ̀ẹ́dẹ̀ rí ìmọ̀ ìhà tẹ̀yìn kan fi ń wò ó, ẹ̀ rí i pé ó ṣì nífẹ̀ẹ́, ó ṣì ń sọ̀rọ̀ ẹ̀sìn yẹn nínú orin tẹ̀ ẹ̀sẹ̀ gbọ́tán àbí nínú episode ẹ̀sẹ̀ gbọ́tán yẹn. So ìhà wo ni wọ́n kọ sí? Ẹ má ṣì gbọ́, kí ló dé tó jẹ́ pé you are just after pé kí ẹ mọ castigate èèyàn, ẹ mọ castigate èèyàn. Then meanwhile ní orí Kìrìsìtẹ́nì púpọ̀ tó jáde wá castigate Alhaji, like àwa Mùsùlùmí náà ni, ẹ ṣe jòkólẹ̀ kẹ́ ẹ ronú jinlẹ̀, one way or to the other, we are ológun. Ó depend irú oògùn wo ni wọ́n ṣe. Ṣé oògùn tí wọ́n fi ní àtibọ̀tán gidi, àbí tí wọ́n fi ní àtibọ̀tán gidi, àbí oògùn tó fi ń tọ́jú ara rẹ̀? Ẹ wò dáadáa náà, one way or to the other, ó ti pa nǹkan pọ̀ lórí social media, so ó ti jẹ́ ológun náà. Àbí ò ṣe oògùn tiwantiwa ti ẹ̀jẹ̀ ríru, tiwantiwa ti kọkùnrin mọ̀ ṣe dáadáa, ǹjẹ́ ò ṣe rí? Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ mọ̀ sáré castigate èèyàn bẹ́yẹn, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ ronú ìjìnlẹ̀. So I give it to him 100%. He said the truth 100%. He said the truth. He said the truth 100%. Báwo ni wọ́n ṣe rí sí? Báwo ló ṣe rí fídíò yìí sí? Ẹni tèmi kó tó di pé mo fẹ́ sọ̀rọ̀ kan. Èèyàn kan fún mi ní wicked comments. Wicked comment yẹn ṣì wà ń bẹ̀. Wicked comment ni. Ó ní èèyàn yẹn sọ wípé ṣé kò tí ì yẹ kí mi ra mic? Are you a lover or you are a hater? Báwo ló ṣe mọ̀ pé mi ò ní mic? Ẹ máa níbẹ̀rù Ọlọ́run. Ẹ má máa sáré máa conclude. Ẹ rántí pé nǹkan tẹ́ drop èèyàn náà ló máa receive ẹ̀. Ẹ níbẹ̀rù Ọlọ́run. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ, mo fẹ́ kẹ́ ẹ wo past videos mi kẹ́ ẹ lè mọ nǹkan tí mo ń sọ ní àlééfà yìí. Yes, Saheed Òṣùpá, thank you for your words of wisdom. Thank you.